tí ìyàwó lórí orílẹ̀-èdè wa yìí sọ nípa pé ká ló máa tàkàrà ká máa tàgbàdo sísun àgbàdo bíbọ̀ àti kúlíkúlí ọ̀rọ̀ ni but problem ta ní òun náà ni dókítà náà ní àwọn èèyàn a kì í fẹ́ bẹ̀rẹ̀ nǹkan láti pìlẹ̀ kí gbogbo ẹ̀ ṣàmọ̀ owó ṣùkùṣùkù náà ni bí wọ́n ti sọ yẹn ẹ má jà sáré bu mo ti rí àwọn ọmọ nàìjíríà wọ́n ti ń gbé àkàrà lé ìyàwó pírẹsidẹ́ǹtì lórí wọ́n sì ń gbàgbàdo lé odidi ìyàwó pírẹsidẹ́ǹtì lórí wọ́n ti sọ di yẹ̀yẹ́. sheikh fọ́rì wọ́n ní ẹ bẹ̀rẹ̀ láti bí àkàrà èmi sheikh fọ́rì àkàrà sẹ́là èmi ta kúlíkúlí ní last year wọ́n ní tàkàrà ta kúlíkúlí ìwọ́dẹ̀ ti lù ààrẹ pé ṣé ọ̀nà wo ni wọ́n fẹ́ gbé àkàrà tiẹ̀ gbà tí ó yàtọ̀ mo ta kúlíkúlí mo dẹ̀ lẹ́ni tó lọ́ọ̀ṣì kúlíkúlí kékeré ní 1M 1 million àti chinchin àti ṣíṣì ẹ̀yin bẹ̀rẹ̀ omo robo fọ́rì tẹ̀síri báwo ọ̀nà tí wọ́n gbà pákéjì ẹ̀ ni pé ẹni tó ní ẹ̀ tàkàrà ẹ̀ta kúlíkúlí ẹ̀ta àgbàdo wàá wá wò pókè orílẹ̀ yìí dà ọ̀nà wo ni ó gbà yàtọ̀ ní ọ̀dọ̀ wa ní mọ́kànsí lórí bayan a ṣe àwọn tírénì kan tá a pe àwọn èèyàn wá pé ẹ wá kọ́ àwọn ọmọ bí wọ́n ti ń ṣe bàtà ẹ wá kọ́ àwọn ọmọ a ní kéétìlá a ní gbogbo àwọn kinní yẹn wọ́n dẹ̀ ṣe àtàwọn tí wọ́n ń gẹrun gan àwa ṣe tán mo wá pẹ́ tó kọ́ wa pé tọ̀ ó jẹ́ ká lè sọ kíní ìdánwò ká ní pé àfi kúlíkúlí àti bàtà kún ní ṣàádà tá a ṣe yẹn ni ó ṣeé ṣe ká má pààyè dàgbà. àwọn àdàlà àwọn èèyàn fi ṣe pé tọ́ ẹ̀ ń ta kúlíkúlí kódà bàbá náà ṣe gba odò àlùfọ́ ńlá. ó ní bàbá kúlí yìí bàbá ní nígbà lọ́fẹ̀ẹ́ jẹ́ kémi náà sanwó ni. bàbá tún ra bàtà lọ́wọ́ wa. tábà rí ẹ máa ta kúlíkúlí ẹ má jà fetí yẹn gbọ́. ẹ máa tàkàrà ojú àkàrà tí wọ́n ní kó máa ta yẹn àkàrà yìí làwọn míì tà tí wọ́n kọ́lé tí wọ́n ra mọ́tò bẹ̀. ìwọ ni wàá wú ọ̀nà tí wọ́n fi rán ọmọ ńlẹ̀wé àmọ́ tẹ́lẹ̀ yìí bá mú mọ̀ràn wá ibi táàgì lọ síwájú nìyẹn o tẹ́ bá mú mọ̀ràn wá fún wa kàkà ká kọ́kọ́ gbé mọ̀ràn yẹn yẹ̀wò pé bó ti lọ nì àkọ́kọ́ dànù mọ̀tá ayé búlìbúlìbù nìyẹn. yawma tamamihi. yawma tamamihi. tó bá ti ké tàmámà wúnà. yawma tamamihi. tó bá ti clear sí wọ̀ kò sí kẹ̀kẹ́. idha kunta tabuni wa ghayruka hadimu. idha kunta tabuni wa ghayruka hadimu. سبحان ربك رب العزة عما يصفون